ẹ̀yin èèyàn mi, lórí ọ̀rọ̀ èmi pẹ̀lú Ọlámídé, Yẹmí Melova àti Ọlámídé tó ń jà rànràn nígboro ni mo fẹ́ mẹ́nubà díẹ̀, tí mo dẹ̀ fẹ́ sọ àwọn àlàyé kọ̀ọ̀kan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ìgbà míì ó kàn máa ń dádé yà mí lẹ́nu pé àwọn èèyàn bíi kan ṣáà máa wá kí nǹkan dàrú, kí nǹkan bàjẹ́. Wọn ò ní gbọ́ ọ̀rọ̀ tó máa gbọ́ lẹ́nu ẹ̀, wọ́n á gbọ́ funfun, wọ́n á ní pupa ni wọ́n á tọ̀nà upside down, wọ́n á sọ́dọ̀bẹ̀, wọ́n á sè, wọ́n á máa fọn káàkiri ìgboro. Ní gbogbo interview tí mo ti ṣe lórí orin tí Ọlámídé kọ tó fi dárúkọ mi ì mọ bí tí mo ti bú Ọlámídé ń bẹ̀. Mi ì bú Ọlámídé, mi ì dẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹ̀, mi ì dẹ̀ sọ pé ohun tó ṣe ò dáa, mi ò sọ̀rọ̀ nípa copyright kìíní kan iṣu rárá àtọ̀. Nígbà tí orin ẹ jáde, inú mi dùn, in fact mi ì mọ bínú mi ṣe dùn tó nígbà tí orin ẹ jáde. Kí ni bàbá ewu, kí ló rò débi pé ó kàn lọ forúkọ mi kọrin? Yàgò lọ́nà, ṣé mo jọ Yẹmí Melova ni? Ẹ jẹ́ kí n sọ fún yín lórí orin ẹ. Èmi gangan ní orin ẹ tó èmi ló wúlò fún jù, èmi mo jẹ àǹfààní ẹ jù, mo fẹ́ jẹ́ ju Ọlámídé lọ. Ó tún fi táìtù orin ẹ fi ṣe Yẹmí Melova ló pe táìtù orin ẹ. Kò wá síbi event tí mo dé, mo fẹ́ lọ gba award ní o, very big event or any occasion, orin yẹn náà máa fi hàn ṣàmì wọlé. Yàgò lọ́nà, ṣé mo jọ Yẹmí Melova ni? Inú mi kàn dùn ni. Ojoojúmọ́ ni máa ń ṣàdúrà fún Ọlámídé pé o ṣeun o. Ó dàbí ìgbà tí Ọlọ́run rán áńgẹ́lì síyàn. Mo fẹ́ lè sọ pé Ọlọ́run lo Ọlámídé bí áńgẹ́lì sí mi láti tún polongo orúkọ mi pẹ̀lú orin ẹni. Inú mi dẹ̀ dùn sí, mo dẹ̀ ń ṣàdúrà fún lójoojúmọ́ ní gbogbo táìmù yẹn. Ṣẹ́mọ̀, àwọn èèyàn wa wọ́n láṣà oríṣiríṣi bá ẹ̀tọ́ bá rí mi ta Yẹmọ́ o, wàá ti gbó lọ Ọlámídé o, wàá ti sanwó fún ẹ nǹkan kan bẹ́ẹ̀. Mi kàn dá wọn lóhùn. Ó dájọ́ kan mo wà pẹ̀lú Pasuma nílé ọ̀dọ̀ ẹ̀. Akànfin tí Pasuma bá dẹ̀ rí mi àṣà Yẹmọ́ ló máa ń pè mí. Yẹmọ́ o, kíní kan kí ló ṣẹlẹ̀? Wàá ti gbó lọ Ọlámídé o. Orin ẹ lọ́gán lọ fà, wàá ti gbó lọ ọmọ. Pasuma mi ìgbówó lọ Ọlámídé, kódà mi ti àti mi ti ní irọ́ níjọ́ wa. Akànfin ṣe bí àwàrà ṣe mọ̀. Pasuma jẹ́ nǹkan tẹ́ pé ara ẹ yọ̀ mọ́ yàn, ó dẹ̀ kóyàn mọ́ra, ó dẹ̀ máa ń tábà ríra, ẹ̀jọ̀ máa ń ṣàwàdà. Bóyá máa ń pè Ṣàyẹ̀mọ́ kí ló ṣẹlẹ̀? Bóyá máa ń pè mí, ó dẹ̀ fi ń ṣàwàdà. Bí kí ni nǹkan wàá ti gbówó Ọlámídé mọ́ ní mi ìgbówó lọ́wọ́ ẹ̀, mi ì dá àpàdé mi rírí gan. Ó wà ní àìrọ́ ni, bóyá ní kò ń pe nọ́mbà ẹ̀ náà. Ó dẹ̀ dá ẹ̀ nọ́mbà Ọlámídé. Bó ṣe dá nọ́mbà Ọlámídé dẹ̀ gbé. Pasuma dẹ̀bẹ̀ sí ń ṣe àwàdà. Ó ní Ọlámídé, ó ti dáràn èèyàn kan wà níbi ó fọlọ́pàá wá ẹ kiri o, ó ti dáràn kódà ọlọ́pàá tó wà bí pọ̀ o. Ẹ̀yin náà ẹ̀gbọ́n mi kà, kí ni mo ṣe nǹkan kan? Ta ló wọ́n fọ orúkọ ẹ̀ kọrin tó tẹ̀ béèrè tó ṣe kankan tó ṣẹ́tù? Ó kàn fi ń ṣeré ni. Pasuma fi ń ṣeré nu bí àwàdà ni. Ó kàn ní Ọlámídé náà ọ̀nkú Yẹmí ló máa jẹ ó ṣe máa forúkọ rẹ̀ kan tó gbó òtẹ́ ta sí. Olówó àlọ́dọ̀ mi bí ó dẹ̀ kọ́ ọlọ́pàá wá o. Mo kàn ń rẹ́rìn ni, gbogbo akànjọjọ́ ń rẹ́rìn ni. Ẹgẹ́ ti Ọlámídé náà ìjọba ń gbé fóònù fún ọjẹ́ bá wọn sọ̀rọ̀. Pasuma dẹ̀ gbé fóònù fún mi. Mo dẹ̀ ẹ̀lò náà ẹ̀gbọ́n mi ṣe wà pa nǹkan náà Ọlámídé. Orúkọ mi kan ò tẹ̀ béèrè mi ò ṣe kankan ní ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ wò. Mo dẹ̀ ti ń wáyé láti ti gba nọ́mbà yín nǹkan kan. Mi ì rí nọ́mbà yín ni mo wá ní wá nọ́mbà mi, ṣé nọ́mbà mi sọnù ni? Láàrin àwọn òṣèré àwọn bá ṣe ń ríra wa náà. Adẹ̀kan fi ṣe àwàdà bẹ́ẹ̀ ó dà ẹ gba nọ́mbà mi lọ Paso, ẹ gẹ́tì mi, ẹ pè mí kájọ sọ̀rọ̀. Táìmì mo fẹ́ ṣe launching, mo fẹ́ ṣe premiere iṣẹ́ mi kan tẹ́ pé Pasuma gan ló play fún mi níbi launching. Mo dẹ̀ ní mo fẹ́ ṣe launching iṣẹ́ mi o, mo fẹ́ ṣe premiere iṣẹ́ mi pé mo dẹ̀ máa invite no problem sir, I will be there. Bí Ọlámídé bóyá sọ fún mi náà, I will be there sir. So mo dẹ̀ gba nọ́mbà ẹ̀ lóòótọ́, ó di ọjọ́ bí 4 sí 5 gan tí mo gba nọ́mbà ẹ̀ mo kàn store ẹ̀ mi ò pé. Gbẹ̀gbà tí mo rí pé IVN ti jáde pé kí n lè mo dẹ̀ bẹ̀ sí ń pé kí n lè sọ fún pé Ọlámídé, you are one of my guests níbi event mi o. Díẹ̀ tí mo fi ń pọ̀ Ọlámídé ni o. Kò ń ṣe pé mò ń pé kí n bá lè rówó gbà lọ, kó wá fìjòkó yẹ mi sí ni, káníkà pọ̀ yẹ ló ń yẹ ni. Kó wá fìjòkó yẹ mi sí mo ṣe ń pé o, kì í ṣe pé mò ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ àbí mò ń ṣe kíní kan. So lóòótọ́ kò gbé kọ́ mi ìdẹ̀ torí ẹ̀ bínú. Kí ni fẹ́ bínú fún? Everybody ló máa ń busy, àmọ́yá tó ń pè mí gan ọ̀sẹ̀ kan tẹ́ pé mi níra ìgbé kọ́ lómi ìdẹ̀ mi sì níra ìrìtọ́ọ̀nù ẹ̀.
yóò ń ṣe big deal mi torí ẹ̀ bínú bẹ́ṣẹ́ mọ̀ ọmọ ológo jẹ́ pé ó wù èmi náà pé kájọjọ túríra kájọ jókòó kájọ ṣe fàájì nǹkan kan bẹ́ẹ̀ ṣebí àjọ àṣàríra pẹ̀lú Pasuma àríra pẹ̀lú gbogbo wa náà tájọ ń yọ̀ mọ́ra wa ẹ get so òun làwọn èèyàn wá tọ̀nà upside down pé mo sọ pé ó lórí mi kò sanwó kò ṣe gbá kò ṣàwó ẹ jọ tọlọ ẹ má dájà láàrin wa mo bẹ̀ yín ẹ má dájà láàrin wa èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan Yẹmí My Lover jẹ́jẹ́ mi ni mo ń lọ ní industry mi ń tọ́ọ̀chì yàn mí ìdẹ fẹ́kẹ́ntì ń sè ní orúkọ mi ẹ má bà mí lórúkọ jẹ́ torí Ọlọ́run ẹ má bà mí lórúkọ jẹ́ Pasuma fi ń ṣe àwàdà ni ó fi ń kíráàkì jókì ni ṣé mo kọ́ ọlọ́pàá délé Pasuma ní tó sọ pé ọlọ́pàá wa mi ń wá ẹ Ọlámídé yẹ mọ̀ ó fi ń kíráàkì jókì ni ìgbà tó wá play mi fún mi gan níbi event mi orin ẹ̀gan òun ló fi ń kí mi nígbà tí mo bọ́ ságbó tí mò ń jó yàgò lọ́nà ṣé mo jẹ Yẹmí My Lover inú mi náà dẹ̀ ń dùn dọ́ọ̀ Ọlámídé wá síbi event right mi ìdẹ̀ rí bá sọ̀rọ̀ láti gba mo dẹ̀ ra fílẹ̀ pé ọjọ́ kan aṣáàríra are you getting me ó búrọ́kì ni ó ṣe gbá ni ó ṣàwòrán ló ṣe ń gba kiri inú abẹ́ bíríjì ló ń sùn tí n bá kàn gbọ́ gbogbo àwọn oníṣòwò wọn yóò máa ń pọ́nì sí mi abẹ́ bíríjì lèmi sùn mi kò nílé kò ní kankan kò ṣe gbá kò ṣàwò ẹ jẹ́ kí n sọ fún mi mo dúpẹ́ dọ̀ lọ́hùn ọdún tọ́lọ̀ ń ṣe fún mi lónìí mo wà kọ̀ǹtẹ́tẹ̀ pẹ̀lú ẹ̀ mi ń kọjá yé mi ìdẹ́ tí ò bá ń ṣe tèmi mi ń fa gidi fà mọ́ra wọn pọ́jọ́ kan ìgbọ̀lọ́ Ọlámídé a máa pàdé máa náà ẹ̀gbọ́n mi kìíní kan àjọ máa yọ̀ mọ́ra náà ni à ń ṣọ̀tá àdẹ̀lẹ́jọ́ta láéláé àlejòta ó broke ni ó ṣe gbá ṣe rí ọ̀rọ̀ broke kò ṣe broke ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ṣe rí béèyàn bá gbọ́ bùkátà 20 million tó bá ní 10 million sákàǹtì ó máa sọ pé òun broke ni torí pé 10 million yẹn kò tó bùkátà tó ń gbọ́ ó lè lóun broke so tẹ́ artist kan máa pé òun broke kò sẹ́ni tí ò lè broke ó broke ni kò tọrọ jẹ kiri ni ó ṣe gbá ń ṣàwo ó ga o ọ̀rọ̀ ẹ̀ kàn yà mí lẹ́nu nígbà tí mò ń gbọ́ Ọlọ́run á dáríjì yín o Ọlọ́run dáríjì ẹ má dájà láàrin pẹ̀lú Ọlámídé o àti Pasuma my brother God bless you onínúure ọmọ èèyàn tó kó ọmọ ara olówó ọmọ ológo God bless you my brother Ọlámídé please and please má jẹ́ kán dájà láàrin wa mo fọlọ́run bẹ àbúrò mi iwájú ni àjọjọ máa lọ lágbára Ọlọ́run ànídèrò ẹ̀yìn láṣẹ ògo àníbàjẹ́ ẹni tó máa bògo wa jẹ́ ànírìnà pàdé lágbára Ọlọ́run ẹgẹ́ tèmi tó kékeré lájọ́ máa lọ kò sí tó ṣe wá o kò sí tó ṣe wá àjà o mi ò dẹ̀ béèrè ẹni copyright kí n lọ́wọ́ Ọlámídé o mi ìbéèrè o so ayé ẹ má tọ̀nẹ̀ sí nǹkan mi ìbéèrè o ó lórúkọ mi inú mi rẹ̀ dùn sí pé ohun tí mo kàn ó pé kò gbé kọ́ mi kájọ ríra kájọ yọ̀mọ́ra kò ń ṣe pé mò ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ are you getting me so gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò tábà jọ ríra àjọ máa yọ̀mọ́ra wa kíra wa ṣìgbàṣà ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ nǹkan blabla bó ṣe wà nìyẹn ẹ get me we are all family and we will remain family till Jesus come ẹ get me Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run ẹ jọ ń tẹ́ ẹ bá gbọ́ ẹ má sọ pé ẹ gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹyọ kan ẹ má sọ pé mẹ́wàá lẹ gbọ́ ẹ yé dájà láàrin wa Ọlámídé òun ṣọ̀tá mi he will never be my enemy ara àwọn áńgẹ́lì tọ́lọ́run rán sí mi láti túbọ̀ wá polongo orúkọ mi ni Ọlámídé my brother God bless you God bless Ọlọ́run adé bá mi dúró tó gbọ́ àwọn ẹ̀yin fans mi o ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o Pasuma God bless you my brother Ọlọ́run wà pẹ̀lú wa o ẹ lọ subscribe sí YouTube channel mi o Yẹmí My Lover TV kí ẹ lọ máa wọ àwọn iṣẹ́ mi lọ́lọ́kanjọ̀kan Yẹmí My Lover 1 and 2 ti wà ń bẹ̀ Ọba Solomon àṣẹgbèsì báyìí ni so ẹ ṣé gan ẹ lọ bá mi wò ẹ bá mi subscribe ẹ bá mi máa share God bless you ẹ ṣé gan God bless you Ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣé gan.